wá gbọ́ ṣíṣe àti máṣe tòní gẹ́gẹ́ bí irúfẹ́ ìràwọ̀ tí ò ń lò. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà àtórí ẹni tí ò sunwọ̀n ṣe, ojúbọ ọkùnrin, ojúbọ obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Èyí ni ìwádìí ojoojúmọ́ fún gbogbo ìràwọ̀ pátá àti ṣíṣe àti máṣe fún gbogbo ìràwọ̀ pátá ti tòní, tí ń ṣe ọjọ́ Thursday, June 26 ọdún 2025 táwà nú ẹ̀ yìí. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń share fídíò yìí kó kárí ilé kó kárí oko, kó lè jẹ́ òwúrọ̀ àti àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Kí ẹ sì má gbàgbé láti follow, kí ẹ sì subscribe kẹ́lẹ́ pẹ̀lú àwọn tá máa jàǹfààní onírúurú fídíò tá à fi léde lójoojúmọ́ fún ìdàgbàsókè ìjọmọ ènìyàn. Ẹ̀yin tẹ́ ti fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó kan yan Harris, ẹ̀yin tàbí láàrin March 21 sí April 20, ó ṣeé ṣe kí inú dédé fẹ́ máa bí yín bákan bákan lọ́jọ́ tòní, tó sì jẹ́ pé ìbínú tàbí ìjà lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí ó bí wàhálà fún yín. Fún ìdí èyí kẹ́ kíyèsára, kẹ́ jìnnà sí ìbínú pátápátá. Ó ṣeé ṣe kó jẹ́ pé ní àwùjọ kan, níbi tó tẹ́jú kan, bí ààyè iṣẹ́ tàbí ibi térò pọ̀ sí kan, lẹ́ẹ̀tì fẹ́ bínú, lẹ́ẹ̀tì fẹ́ fárígá lọ́jọ́ tòní. Kẹ́ kíyèsára, ẹ rí dájú pé ẹ mọ́kàn balẹ̀, kí ẹ mọ́kàn ara yín balẹ̀ dáadáa, kí nǹkan náà kó má dàbí ìgbà pé ó máa wá wọ́ọ̀sì. Ẹ wá tẹpá mọ́ṣẹ́, ẹ rẹra yín lẹ̀, ẹ fọgbọ́n àtòyè tọ́lọ́run fún yín ṣe ohunkóhun, kí ẹ sì rí dájú pé ẹ fi tọ̀wọ̀tọ̀wọ̀ báwọn èèyàn lò lọ́jọ́ tòní. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 ní ọ̀sán sí aago 3 kọjá 30 ìṣẹ́jú lọ́sàn-án ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus, ẹ̀yin tàbí láàrin April 21 sí May 20, lè ní okò sóhun tẹ́ fẹ́ finú tán. Kò sẹ́nikẹ́ni tẹ́ fẹ́ finú tán tó kọjá ohun tó ń sọ sí yín lọ́kàn. Òun ló máa gáìdì yín, òun ló máa tọ́ yín sọ́nà tó dára lọ́jọ́ tòní. Kí ẹ lo ọgbọ́n àtòyè tọ́lọ́run fún yín, kí ẹ sì lo ohun tó ń sọ sí yín lọ́kàn láti fi mójútó gbogbo nǹkan tó bá dàbí situation èyíkéyìí tó bá wáyé lọ́jọ́ tòní. Lénìí kẹ́ wá báwọn èèyàn ṣe pẹ̀lú ìfẹ́, kẹrẹra yín lẹ̀, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ sì wá ìrọ̀rùn láwùjọ yín pẹ̀lú. Aago 2 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 4 kù ìṣẹ́jú 15 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ pink sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, ẹ̀yin tàbí láàrin May 21 sí June 21, inú yín máa dùn, ara yín máa yá gágá. Kódà ṣe yín bí ìgbà pé kí ẹ gbájúmọ́ṣẹ́, gbogbo kan kí nǹkan tí ẹ̀ ń fẹ́ pátá bí ìgbà pé kó ti bọ́ sí ló máa rí lọ́jọ́ tòní. Àwọn kan tẹ́ máa ṣe láyé iṣẹ́ lè ní jẹ́ àwọn kan tó ṣe é pé àwọn míì máa gbà lérò pé nǹkan yìí mi rò bí ó lè ṣeé ṣe, tó sì jẹ́ pé yín máa fẹ́ ṣe láṣeyọjú lọ́jọ́ tòní. Ẹ má jẹ́ kẹ́nikẹ́ni stop yín rárá. Ẹ plan ara yín dáadáa, kẹ́ ṣe nǹkan yín létòlétò, á ràn yín lọ́wọ́ lọ́jọ́ tòní. Kẹ́ tẹpá mọ́ṣẹ́, ẹ rẹra yín lẹ̀, ẹ fọgbọ́n àtòyè tọ́lọ́run fún yín ṣe ohunkóhun, kẹ́ sì ṣe dáadáa sáwọn èèyàn lénìí pẹ̀lú. Orange jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi agbára Cancer, ẹ̀yin tàbí láàrin June 22 sí July 22, lẹ́ni ara yín máa yá gágá. A ṣe yín bí ìgbà pé gbogbo nǹkan tẹ́ ń fẹ́ pátá kó ti wá sí ìmúṣẹ ni o. Ó dẹ̀ yín gan fúnra lára yín. Àwọn nǹkan tẹ́ máa ṣe lọ́jọ́ tòní á dàbí ìgbà pé àwọn nǹkan tẹ́lómi máa lérò pé kò lè ṣeé ṣe. Ẹ má ṣe jẹ́ kẹ́nikẹ́ni dí yín lọ́wọ́, ẹ má ṣe jẹ́ kẹ́nikẹ́ni distract yín rárá. Ibi tẹ́ fẹ́ gbájúmọ́ ni kẹ́ gbájúmọ́ lénìí. Ẹ má dà sọ́wọ́ tí wọ́n pè é sí àbí tí ó kàn yín. Ẹ rẹra yín lẹ̀, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn. Ẹ pa àwọn àṣírí ìkọ̀kọ̀ yín mọ́, àwọn plan yín kẹ́ pamọ́, kẹ́ lè rí ṣe ní ìrọ̀rùn. Blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó gbóná riri Leo, ẹ̀yin tàbí láàrin July 23 sí August 22, ó ṣeé ṣe kí bẹ̀rù bojo tàbí ká ìbàlẹ̀ ọkàn kó wáyé díẹ̀ fún yín lọ́jọ́ tòní. Lẹ́ni kẹ́ rí dájú pé ẹ dúró ṣinṣin, kẹ́ rí dájú pé ẹ wà láyìíká àwọn tó jẹ́ olólùfẹ́, tó jẹ́ ọ̀rẹ́ àbí mọ̀lẹ́bí yín. Dẹ́yẹ mọ̀ dájú pé àwọn nǹkan tó sì ń ṣẹlẹ̀ lásìkò yìí kò ní pẹ́ tí ó fi kẹ́sẹ̀ ńlẹ̀, tí gbogbo nǹkan máa padà lọ́jọ́ tòní. Ó ṣeé ṣe kó ṣe yín bí ìgbà pé kẹ́ lọ àkókò àti ìgbà pẹ̀lú àwọn olólùfẹ́ yín. Ìyẹn sì máa dára kẹ́ ṣe bẹ́ẹ̀ látàrí bá bí kì bá ṣe pọ̀ yín tún dánmọ́rán dáadáa. Ẹ ní ìrètí pé gbogbo kan ti dára. Ẹ free mind yín, kẹ́ wà positive. Purple jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 láàárọ̀ sí aago 11 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ funfun Virgo, ẹ̀yin tàbí láàrin August 23 sí September 23, lọ́jọ́ tòní ló ṣeé ṣe kí ìyípo padà rere kó dé bá ìgbésí ayé yín látàrí ipá ṣe yín bí ìgbà pé kí ẹ ṣe prayer tàbí kí ẹ ṣe ní other spiritual activity lọ́jọ́ tòní.
lọ́jọ́ tòní ó sì ṣeé ṣe kí ẹ rí solution sí àwọn nǹkan tó dàbí kùdìẹ̀kudiẹ àbí ìṣòro tó ń bá yín fínra látijọ́ mẹ́ta lọ́jọ́ tòní tẹ́nìyàn kan tó dàbí ẹni Ọlọ́run tó bá tọ́ yín sọ́nà lórí nǹkan kan kí ẹ rí dájú pé ẹ tẹ̀lé ìrànlọ́wọ́ ìtọ́sọ́nà yìí ó ṣeé ṣe kó ṣe ìgbésí ayé yín tó sì máa jẹ́ kí ìgbésí ayé yín tó dára sí lọ́jọ́ tòní kẹ́ jìnnà sí gbogbo nǹkan tó bá dàbí ìjà tàbí áwọ̀ tí ó lẹ́sẹ̀ ńlẹ̀ pátápátá kẹ́ jìnnà sí pátápátá ìyẹn á jẹ́ kí ọkàn tún balẹ̀ lọ́jọ́ tòní ẹ rẹra yín lẹ̀ kẹ́ ṣe nǹkan yín létòlétò ẹ fọgbọ́n àtòyè tọ́lọ́ fún yín ṣohunkóhun kẹ́ sì ṣe dáadáa sáwọn èèyàn lénìí pẹ̀lú yẹ́lò jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 11:30 láàárọ̀ sí aago 2 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ má rí mi fún Libra ẹ̀yin tá a bí láàrin September 24 sí October 23 ọpọlọ yín báyìí lẹ máa lò lọ́jọ́ tòní o àti ohun tó ń sọ sí yín lọ́kàn láti rí dájú pé ẹ wá solution táwọn nǹkan tó dàbí ìṣòro tó le koko tó ń ṣẹlẹ̀ nínú ìgbésí ayé yín lásìkò yìí lọ́jọ́ tòní kẹ́ rí dájú pé ẹ jupájusẹ̀ fún ohun tó ń sọ sí yín lọ́kàn ẹ jẹ́ kó tọ́ yín sọ́nà fún alára rẹ̀ kò ní tọ́ yín sọ́nà tí ò dáa á tọ́ yín sọ́nà tó dára táyẹ yín ní lọ́jọ́ tòní ẹ ní ìgboyà lórí ohunkóhun lọ́jọ́ tòní kẹ́ ti rí dájú pé ẹ tẹ̀lé àwọn kan tẹ́ bá ti lérò pé nǹkan yìí dára fún mi léni kẹ́ gbà láfíà láàyè ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ ẹ má ṣe jẹ́ kí mọ̀lára yín lágbára jù yín lọ lénìí white jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 9:30 láàárọ̀ sí aago 12:15 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tútù Scorpio ẹ̀yin tàbí láàrin October 24 sí November 22 àkókò ti tó wáyé láti ṣàṣeyọrí láti rí àwọn èrè jẹ tẹ́ ń fẹ́ láàyè iṣẹ́ yín àti níbikíbi lọ́jọ́ tòní kẹ́ enjoy ara yín inú yín máa dùn ayọ̀ yín máa kún tí yẹn ti máa tún ràn yín lọ́wọ́ láàyè iṣẹ́ pẹ̀lú lọ́jọ́ tòní ó dára púpọ̀ kí ẹ jókòó kí ẹ ronú jinlẹ̀ nípa bọ́jọ́ iwájú yín ṣe fẹ́ rí bẹ́ẹ̀ fẹ́ yẹ kó lọ kí ìrọ̀lẹ́ tó lẹ́ àtúnṣe yín bí ìgbà bí kẹ́ ẹ lọ àkókò àti ìgbà pẹ̀lú olólùfẹ́ yín ẹ wá tẹpá mọ́ṣẹ́ ẹ ṣe dáadáa sáwọn èèyàn ẹ rẹra yín lẹ̀ kí ẹ sì wà dìtámì léni dára bẹ́ẹ̀ sì lẹ́tún lómìnira láti káàkiri lọ bíkíbi láti lọ́wọ́ orí léni kò sí wàhálà grey jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ inú àtùpà Sagittarius ẹ̀yin tàbí láàrin November 23 sí December 22 àyíká yín máa gbalẹ̀ fún ìrọ̀rùn àti àlàáfíà ẹ̀yin àti mọ̀lẹ́bí yín ẹ̀ ní fèsì ìṣù kankan lọ́jọ́ tòní tó sì jẹ́ pé tó bá jẹ́ pé àwọn kùdìẹ̀kudiẹ kan ṣẹlẹ̀ láàyè iṣẹ́ lọ́jọ́ tòní àwọn mọ̀lẹ́bí yín á pẹ̀lú àwọn tó máa ràn yín lọ́wọ́ láti rí dájú pé gbogbo ìròyìn tẹ̀ ń rò láàyè iṣẹ́ gbogbo ẹ̀ tó vanish pátápátá lẹ́ni kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn ẹ sì kí àwọn mọ̀lẹ́bí yín kẹ́ tọ́jú wọn lọ́jọ́ tòní kẹ́ gbájúmọ́ṣẹ́ kẹ́ lè tóró rí gbámú ẹ má ṣe rìnyìn ru lẹ́ni kò dára ẹ wà positive kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn lẹ́ni aago 11 láàárọ̀ sí aago 12 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí tí kọ́lọ̀ off white sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ eléruku Capricorn ẹ̀yin tàbí láàrin December 23 sí January 19 nǹkan lè dàbí ìgbà pé ó slow bákan ó ṣeé ṣe kí interruption fẹ́ wáyé púpọ̀ láàyè iṣẹ́ ọjọ́ tòní lè má fi bẹ́ẹ̀ jọjọ́ tó dára púpọ̀ fún yín ṣùgbọ́n kẹ́ gbìyànjú láti fi ìgboyà ṣe ohunkóhun léni kẹ́sì dúró ṣinṣin látàrí pé gbogbo nǹkan á tó rí bí ẹ ṣe ń fẹ́ kẹ́ wá rí dájú pé ṣe nǹkan yín bó ti tó àti bó ti yẹ àkókò tí a wà yìí àkókò tí nǹkan máa tó yí padà láìpẹ́ láì jìnnà ni ẹ wulẹ̀ gbájúmọ́ṣẹ́ dáadáa ẹ má gbàgbé láti mójútó àwọn nǹkan tó yẹ kẹ́ mójútó láàyè iṣẹ́ dáadáa lọ́jọ́ tòní kẹ́sì kíyèsára pẹ̀lú àwọn tẹ́ máa náwó sí lọ́jọ́ tòní kó má dàbí ìgbà pé ìnáwó tẹ́ máa ná lè ní afẹ́ ṣàkóbá fún ọ̀rọ̀ owó fún yín lẹ́ni ẹ má kánjú ju bó ṣe ẹ lọ lórí okòhun ẹ mú sùúrù lókè gbà láfíà láàyè ẹ má fọkàn sí gbogbo nǹkan tí ẹ bá retí kó lè wọlé rọrùn kẹ́yìn náà má sì ṣe ìlérí ohun tẹ́ẹ̀lì múṣẹ fẹ́nikẹ́ni rárá lẹ́ni aago 12 ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí ẹ wá gbọ́dọ̀ wọ aṣọ orange rárá lẹ́ni látàrí pé orange jẹ́ kọ́lọ̀ tí ó dára rárá fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ fẹ́fẹ́ oníbínú Aquarius ẹ̀yin tàbí láàrin January 20 sí February 19 nǹkan tẹ́ gbajúmọ̀ lọ́jọ́ tòní náà ní bẹ́ẹ̀ ṣe ní give up lórí gbogbo nǹkan tẹ́ ń lé bẹ́ẹ̀ fẹ́ ṣàṣeyọrí pátápátá lọ́jọ́ tòní kẹ́rí dájú pé ẹ kojú gbogbo nǹkan kí nǹkan tí ó bá ń dín yín lọ́wọ́ láti má lè ṣàṣeyọrí ẹ kojú rẹ̀ pátápátá kẹ́ borí rẹ̀ àwọn kùdìẹ̀kudiẹ àwọn ìṣòro kéékèèké tó ń wáyé nígbésí ayé yìí àwọn nǹkan tó ṣe pá máa wáyé lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni ṣùgbọ́n ẹ má ṣe ìròyìn rẹpẹtẹ nípa rẹ̀ ẹ wà positive kẹ́ mú sùúrù lò ìyá ràn yín lọ́wọ́ láti rí dájú pé ẹ kojú gbogbo nǹkan wọ̀nyí láti ṣàṣeyọrí láti mórí bọ́ńbẹ́ lẹ́ni ẹ má ṣàṣejù lórí ohunkóhun ẹ tẹpá mọ́ṣẹ́ ẹ fọgbọ́n àtẹ̀yẹ tọ́lọ́ fún yín ṣe ohunkóhun lẹ́ni aago 3:30 lọ́sàn-án sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí tí kọ́lọ̀ light green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín
láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tí kì í ru Pisces, ẹ̀yin tàbí láàrin February 20 sí March 20 lè ní ìgboyà máa wà fún yín, ẹ sì máa ní ìrètí pé gbogbo nǹkan máa dára, bẹ́ẹ̀ sì lẹ máa wà motivated púpọ̀. Lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí ó máa ṣe yín bí ìgbà pé kí ẹ wá ìyípadà rere nínú ìgbésí ayé yín lọ́jọ́ tòní, bí ìgbà pé kára yín máa dàbí ìgbà pé dandan ayé mi gbọ́dọ̀ yí padà. Lọ́jọ́ tòní ó ṣeé ṣe kó ṣe yín bí ìgbà pé ẹ ní gbogbo okun àti agbára láti kojú situation èyíkéyìí èyí tó bá wáyé lọ́jọ́ tòní. Àkókò wa ti tó wáyé láti rí dájú pé ẹ kàn tú ara yín, láti rí dájú pé ẹ ṣàmójútó àwọn nǹkan tẹ́ ẹ̀ ń fẹ́ fún ìgbésí ayé yín, kí ẹ wá ìyípadà lórí àwọn nǹkan tó ṣe yín pé kò wulẹ̀ tẹ́yín lọ́rùn tó ń wáyé látijọ́ mẹ́ta, tàbí nǹkan tó ti ń fún yín wàhálà látijọ́ mẹ́ta, kí ẹ wá ìyípadà lé lórí. Léni ẹ má wulẹ̀ lẹ́ẹ̀ sá fún ìṣòro yín rárá o, ẹ má wulẹ̀ lẹ́ẹ̀ kọbi ara sí rárá, ẹ mọ́kàn balẹ̀ kí ẹ mú sùúrù lò kí ẹ sì gbà láfíà láàyè. Bẹ́ẹ̀ sì ni kẹ́ fi ìgboyà kojú ohunkóhun lọ́jọ́ tòní dára. Gbogbo wọ̀nyí á ràn yín lọ́wọ́ láti borí àwọn ìṣòro tó sì jẹ́ pé ìyípadà tẹ́ ẹ̀ ń fẹ́ á sì wáyé. Aago 3 ní ọ̀sán sí aago 5 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọlọ pọ́pù sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ má gbàgbé pé Ọlọ́run Ọba Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Fẹ́yìn tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú, ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo á jẹ́ sí wa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Èdùmàrè. Ire o.